pásítọ̀ inú ọlájí rájí owó ní kókó arówó yọ gbogbo wọn lọ bẹ́ẹ̀ fàtà olówó ń yọ dẹdàkú àdáni bàbá wa nílọrin odòláyà rẹ̀ mú dáúdé epo àkàrà wọn lọ bẹ́ẹ̀ lágbolé olórin wọ́n ṣe ń ṣeré lẹ́yìn small one yẹn nígbà wọn ò ṣe small one yẹn mọ́ wọ́n bọ́ sórí eléyìí náà òun rèé o tí wọ́n ń ṣe wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àyín olórin ẹ bá àwọn kan lónìí tó wọ́n bá rú irú àwọn rẹ́kọ̀d tí mò ń sọ yìí wọ́n bá kékeré ṣùgbọ́n wọ́n bá ní ńlá yìí inú àwọn olórin tó wà lónìí àwọn kan àti wọ́n lè kóró àwọn ilé ìjáde nínú ilé wọn tí wọ́n ṣe ẹ wá wò ó wọ́n yẹn ń ṣe páálí rẹ̀ ńgbà náà rèé a kó lórí eléyìí abọ́ sórí eléyìí abọ́ sórí eléyìí ẹgẹ́t ìgbàdá abọ́ sórí eléyìí inú di pé àwọn olórin wa wọ́n máa ń ṣe live tó bá lọ patí wọ́n máa ń ṣe live inú live yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí rówó mo kí wa káàkiri ibi tí ẹ bá ti ń gbọ́ mi ohun tó ta mí kẹsẹ̀ ẹkùn tí mo bọ́ sórí ìtàkùn ayélujára tí a mọ̀ sí social media òun ni awuyewuye tí ń lọ ní agboolé olórin láàrin olórin àtàwọn alábàáṣepọ̀ ṣùgbọ́n báyìí lè ń fẹ́ kẹjẹ́ ká mú ti wá mo gbọ́ ohun tó ní kálukú ń sọ ṣùgbọ́n ọ̀nà tí ń fẹ́ gbé tó dọ̀ tèmi gbà ó yàtọ̀ mo dẹ̀ fẹ́ kẹjẹ́ farabalẹ̀ ẹ bá wá ṣíà ẹ̀ tó bá ṣíà ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àwọn arógbogbò jẹ́ tí ó máa ń dáwọ́ gbogbo ògo ológo wọn ò ní rògbò ẹ̀ bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run kí ni nǹkan tí mo fẹ́ sọ ni mo fẹ́ gbé tọ̀dọ̀ mi gbà ni pé ẹ jẹ́ á lọ sí entertainment industry ẹ jẹ́ á gbé lórí entertainment industry àwọn olówà lórí nínú entertainment industry àwọn olórin wọ́n wà ńbẹ̀ ohun tó jẹ mọ́rọ̀ orin ó wà ní entertainment industry àwọn onítíátà wọ́n wà ní entertainment industry àwọn broadcasters both radio and television wọ́n wà ní entertainment industry àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà ní entertainment industry nìyẹn ẹ wá jẹ́ ká wò tá bá wo àwọn nǹkan wọ̀nyí á rí wípé àwọn ẹjẹ́ amúlátorí àwọn onítíátà stage play ni wọ́n fi bẹ̀rẹ̀ stage tó máa làgà bàbá Ògúndé àwọn Dambo àwọn bàbá wa kí Ògúngbè lọ bẹ́ẹ̀ àwọn bá Sàlá àwọn bàbá wa yàmi lóru àìsàn pẹpẹ gbogbo wọn lọ bẹ́ẹ̀ rainbow theatre gbogbo ìgbà yẹn àwọn yẹn sì state play ni tí wọ́n sì ń kó àwọn èèyàn jọ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ṣùgbọ́n ńgbà náà ìfẹ́ ni wọ́n fi ń ṣe àwọn kàákún wọn kàákúṣẹ́ kò ń ṣe iṣẹ́ tíyẹn lè tẹ̀ bàtì tẹ́bálọ́gba àwọn tí mo dárúkọ yìí wọ́n máa níṣẹ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n wọ́n kàn fi yẹn wọ́n kàn fi dáwọn yẹn lára yá ni wọn kàákúṣẹ́ dé pé wọ́n máa retí pé owó máa ti di rẹ̀ yọ ìyẹn ní agboolé àwọn onítíátà àwa náà ti ṣerú ẹ̀ rí àti máa ṣe staple rí àti ẹ̀rọ kan owó kíni inú wa máa dùn ni yàtọ̀ sí yẹn ẹ jẹ́ ká lọ sí agboolé àwọn agboolé radio and television tá a mọ̀ sí broadcasters ẹ rí i pé ní gbogbo ìgbà yẹn àwọn Gbẹ́ngà Adébóyè Kọ́lá Láwùyí àwọn èèyàn kà á kúnṣẹ́ just wọ́n kà á kún pé bóyá kankan máa fi entertain ara wọn ni ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di pé ọ̀rọ̀ sísọ lórí rédíò àti tẹlifíṣọ̀n
ó wá di iṣẹ́ mọ́ wa lọ́wọ́ ó di wọn àmúyangàn tó wá ní iṣẹ́ wo ló ń ṣe I am a broadcaster etiquette bóyá broadcaster journalist ó ti yẹ yín ó diṣẹ́ pẹ̀lú pé ọ̀làjú dé bá wa lórí ẹ̀dẹ̀ ni torí àwọn kan náà wọ́n ti ṣiṣẹ́ yìí o sẹ́yìn o ẹlòmíì ò ní ọ̀kan mú bẹ́ẹ̀ o tó fi di pé bóyá lọ́jọ́ dé tàbí pé ó fi rẹ̀ wọ́n ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn tó rẹ̀ lánàá tó bẹ̀ sí ṣe lónìí ọ̀làjú dé bá wọn lórí ẹ̀ kíní ẹ̀ wá dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ inú ẹ̀ làwa wà ẹ tún fìyẹn lẹ̀ ẹ jẹ́ ká wá sí agbolé lórí dágùn pọ́ọ̀sì ẹ̀ ọ̀ya mo fẹ́ gbé wa rìn lónìí ni kí àwọn ọ̀rọ̀ mi kó lè nítumọ̀ sí ọ mo wá fẹ́ dúró ní agbolé olórin láti lè mú ṣe àkàwé ẹ wò ó eléyìí kékeré ni wọ́n kọ́kọ́ ń ṣe kékeré small one ni wọ́n kọ́kọ́ ń ṣe báyìí lẹ́yìn small one yẹn ìlò kan ní láì ó ti yẹ yín ìgbà tí wọ́n ń ṣe àwọn eléyìí gbogbo àwọn Àyìnlá Ọmọwúrà Arúnàṣọlá Adégétọ̀ Ináọlájí Rájí Owó ní Kókó Arówóyọ̀ gbogbo wọn lọ bẹ́ẹ̀ Fatai Olówó ń yọ̀ Dẹ̀dẹ̀kú Àdáni bàbá wa nílọrin Odòláyé Àrẹ̀mú Dáúdé Epo Àkàrà wọ́n lọ bẹ́ẹ̀ lágbolé olórin wọ́n ṣe ń ṣeré lẹ́yìn small one yẹn nígbà wọn ò ṣe small one yẹn mọ́ wọ́n bọ́ sórí eléyìí náà òun rèé o tí wọ́n ń ṣe wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àyín olórin ẹ bá àwọn kan lónìí tó wọ́n bá rú irú àwọn rẹ́kọ̀d tí mò ń sọ yìí wọ́n bá kékeré ṣùgbọ́n wọ́n bá ní ńlá yìí inú àwọn olórin tó wà lónìí àwọn kan àti wọ́n lè kóró àwọn ilé ìjáde nínú ilé wọn tí wọ́n ṣe ẹ wá wò ó wọ́n yẹn ń ṣe páálí rẹ̀ ńgbà náà rèé tí ẹ̀rí pé ẹwọ eléyìí sìn ọ̀gá olórin rèé ẹ wo bí ọ̀gá olórin rèé nínú àmọ́sẹ̀ rẹ̀ rèé sẹ́rí bó ṣe yá sẹ́wọ̀n pé nígbà yẹn inú àwọn nìyí yóò máa dùn pé àwọn àbíà àwọn hàn lórí páálí báyìí ìgbà míì ẹ lọ wà Àyìnlá Ọmọwúrà òun máa báyìí ní first stage á gbé onílù rẹ̀ bàbá wa Adéwọlé á gbé sẹ́gbẹ̀ẹ́ tí ẹ̀ tún máa gbèrú dání báyìí likewise epo Dáúdà Àkànmú Epo Àkàrà gbogbo àwọn olórin ìgbà náà bọ́yé ń ṣe é nìyẹn ó ti yẹ yín nígbà náà lọ́hùn inú wọn máa dùn ní wọn ọ̀ká kún iṣẹ́ wọn kà á kún pé gbogbo àwọn bàbá wa kí ló kà bàbá wa yìí bàbá Yusuf Ọlátúnjí gbogbo wọn bọ́yé ṣe nìyẹn wọn ọ̀ká kún iṣẹ́ àwọn ọ̀gá gbogbo ọlọ́níṣẹ́ o tí wọ́n ń ṣe gbogbo ló máa ní iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe àtàwọn elégbè wọn náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbogbo ẹ kò sí ayé ọ̀làjú níbi tójú wá làdé la fi ń ṣe ń gbà náà etiquette kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lórí yìí pé ọ̀làjú ń dé tẹ bá wò àsìkò yìí ẹ rí i pé àwọn promoter yìí ló ń gbé àwọn rẹ́kọ́ọ̀dù yìí jáde nígbà náà àwọn promoter ló ń gbé àwọn rẹ́kọ́ọ̀dù jáde àwọn promoter ló ń jẹun oúnjẹ yìí jù lára àwọn olórin nígbà náà kò fi bẹ́ẹ̀ sówó nínú kinní yìí pẹ̀lú àwọn olórin ṣùgbọ́n wọ́n ń ṣe willingly pẹ̀lú ìfẹ́ wọ́n ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn ìgbà tá máa kó lórí eléyìí abọ́ sórí eléyìí ẹgẹ́t ìgbà tá a bọ́ sórí eléyìí ni ló di pé àwọn olórin wa wọ́n máa ń ṣe live tó bá lọ patí wọ́n máa ń ṣe live inú live yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí rówó o
tí n bá parọ́ ẹ já mi wàláhì.